A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti ní ìpàdé àtilẹ̀kùnmọ́rí ṣe pẹ̀lú olórí ológun agbèfọ́ba CDS General Olúfẹ́mi Olúyẹdẹ àti French General ní ilé agbára ìlú Àbújá. Orísun ìròyìn tí ó súnmọ́ ààrẹ ṣùgbọ́n tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé ìpàdé ọ̀hún jẹ́ ara ìgbésẹ̀ àti mú ìbáṣepọ̀ le lórí ètò ààbò Nàìjíríà. Bákan náà ni ààrẹ ní ìpàdé pàjáwìrì pẹ̀lú àwọn ọ̀gálọ́gàá ológun níbi tí a ti rí olórí ológun orí omi, ojú òfurufú àti tilẹ̀, ọ̀gá yányán fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti ọlọ́pàá náà gbẹ̀yìn. Ìpàdé yìí wáyé lẹ́yìn tí àdó olóró tí àwọn adàlúrú gbìn pa kọ́nẹ́ẹ̀lì kan àti òṣìṣẹ́ ológun 6 ní ìpínlẹ̀ Borno. Ìpàdé pẹ̀lú French officer tí ó bẹ̀rẹ̀ láàrin aago 2 ọ̀sán ní ìpàdé àkọ́kọ́ ààrẹ láti ìgbà tí ó ti dé láti ìpínlẹ̀ Bayelsa ní ọjọ́ Ẹtì. Èyí ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ 3 tí ààrẹ kéde wípé ilẹ̀ Faransé ti gbà láti fi ohun èlò ológun àti ìdánilẹ́kọ̀ọ́ ránṣẹ́ sí iléeṣẹ́ ológun Nàìjíríà láti fi gbógun ti àwọn agbésùmọ̀mí ní ẹkùn àríwá ìlà oòrùn. Orísun ìròyìn yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn kò ṣe àfihàn fídíò tàbí fọ́tò bí ìpàdé ọ̀hún ṣe lọ sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Anambra tí ó tún jẹ́ olùdíje du ipò ààrẹ Peter Obi ti fi ẹ̀sùn kan ìjọba ààrẹ Bọ́lá Tinubu wípé ó ń fi ọwọ́ rọ́ ẹgbẹ́ alátakò sẹ́yìn bí ó ti ṣe ìkìlọ̀ wípé ìṣèjọba àwaarawa Nàìjíríà ti ń súnkì. Obi sọ èyí nígbà tí ó fi ara hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise lánàá. Ó ní àìfún ẹgbẹ́ òṣèlú rẹ̀ African Democratic Congress ADC láǹfààní àti lo àwọn gbọ̀ngàn ńláńlá ní ìlú Àbújá fún ìpàdé gbogbogbò wọn ṣe àpẹẹrẹ ìdààmú tí ó ti dé bá ìjọba àwaarawa. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìpèníjà, Obi ní èyí kò lè dí ìpàdé wọn lọ́wọ́. Bákan náà ni gómìnà àná bu ẹnu àtẹ́ lu àjọ elétò ìdìbò INEC pàápàá jùlọ bí wọ́n ti yọ àwọn adarí ẹgbẹ́ tí David Mark ń darí. Ó ní ìgbésẹ̀ yìí mú ìfura dání nítorí wọ́n ti kọ́kọ́ dá wọn mọ̀ gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ìpínlẹ̀ Ògùn ti fẹnukò lórí sínétọ̀ tó ń ṣaṣojú Ògùn West Senatorial District Solomon Adéọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Yayi gẹ́gẹ́ bí olùdíje du ipò gómìnà níbi ìdìbò gbogbogbò ọdún 2027. Ìpinnu àti yan aṣòfin yìí gẹ́gẹ́ bí olùdíje du ipò gómìnà ni wọ́n kéde níbi ìpàdé Strategic Caucus Meeting tí alága ẹgbẹ́ Yẹmí Sànúsì darí tí ó wáyé ní Secretariat ẹgbẹ́ l'Abẹ́òkúta. Níbi ìpàdé yìí láti rí gómìnà Dàpọ̀ Abíọ́dún, àwọn gómìnà àná bíi Olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Sínátọ̀ Ìbíkúnlé Amósùn àti Gbénga Daniel, pẹ̀lú bí a ti gbọ́ wípé láti inú oṣù kẹjọ ọdún tí ó kọjá ni wọ́n ti jáwé gbélé ẹ̀ fún un. Àwọn ìyókù tí wọ́n tún wà níbi ìpàdé yìí ni Sínátọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́, Gbóyèga Isiaka tó ń ṣaṣojú Ìmẹ̀kọ-Àfọ̀n Federal Constituency tí òun náà jẹ́ olùdíje du ipò pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ àtijọ́ àti lọ́wọ́lọ́wọ́. Níbi ayẹyẹ yìí ni Abíọ́dún ti kéde Adéọlá gẹ́gẹ́ bí olùdíje bí ó ti rọ gbogbo ọmọ ẹgbẹ́ kí wọ́n ṣùgbà rẹ̀ kí wọ́n mú ìṣọ̀kan ẹgbẹ́ lọ́kùnkúndùn ju ìfẹ́ ara ẹni lọ. Nígbà tí ó ń fèsì, Adéọlá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ fún ìgboyà tí wọ́n ní nínú rẹ̀ bí ó ti jẹ́jẹ̀ẹ́ láti má já ẹgbẹ́ kulẹ̀. Lẹ́yìn èyí ni ariwo Yayi ni jọ̀ọ́, Yayi ni jàre ta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Fọ́fọ́ ni gbọ̀ngàn ayẹyẹ Rainbow Event Center kún fún àwọn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àti ìpàdé gbogbogbò National Convention tí ó wáyé lónìí ní ìlú Àbújá. Iléeṣẹ́ ìròyìn náà ní jábọ̀ wípé ẹgbẹ̀rún 7 aṣojú 7,000 delegates ni wọ́n retí láti kópa nínú ìdìbò àti yan ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ National Working Committee tí yóò gba ìṣàkóso ẹgbẹ́ fún ọdún 4. Bákan náà
náà ni ìròyìn jábọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ láti ọ̀dọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti ọlọ́pàá ti dúró wámúwámú sí ẹnu ọ̀nà àbáwọlé sínú ọgbà pẹ̀lú àyẹ̀wò ọkọ̀ fínífíní sí àwọn aṣojú kí wọ́n tó ní àǹfààní àti wọlé. Gbogbo orígun agbègbè ni wọ́n wa ọkọ̀ ìpàráàrò agbófinró kalẹ̀ sí. Bákan náà ni wọ́n yẹ àwọn akọ̀ròyìn wò dáadáa kí wọ́n tó ní àǹfààní àti wọlé sínú gbọ̀ngàn. Bí a kò bá gbàgbé wípé ADC ti ń kojú rògbòdìyàn adarí bí ẹgbẹ́ ṣe pín sí méjì tí apá kan pe ara wọn ní adarí. Àjọ elétò ìdìbò INEC júwe ilé fún gbogbo àwọn tí wọ́n pe ara wọn ní adarí lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn àti àwọn ẹ̀sùn mìíràn tó ń retí ìgbẹ́jọ́ ní ilé-ẹjọ́ lórí ipò adarí ẹgbẹ́. Nígbà tí ó ń sọ̀rọ̀ láti ibi ìpàdé, Sínátọ̀ Dino Melaye ní ìpàdé yìí yóò wáyé pẹ̀lú gbogbo ìgbìyànjú àti dá dúró. Ó ní gbogbo gbọ̀ngàn ayẹyẹ tí àwọn fẹ́ lò ni wọn kò fún àwọn láàyè. Melaye ṣàlàyé wípé títí di aago 11 alẹ́ àná ni ẹni ní gbọ̀ngàn yìí gbìyànjú àti wọ́gi lé ètò, ṣùgbọ́n àwọn dúró lórí ẹsẹ̀ wọn wípé àwọn á tẹ̀síwájú pẹ̀lú ìpàdé òní. Bákan náà ni Ọ̀gbẹ́ni Kabiru Saje tí ó jẹ́ ọ̀kan lára ìgbìmọ̀ oníròyìn Media Committee ní ìpàdé yìí ní ìrètí wà wípé yóò ṣe àgbékalẹ̀ adarí ẹgbẹ́ tuntun tàbí tẹ̀síwájú pẹ̀lú èyí tó ti wà nílẹ̀. Saje ní pẹ̀lú gbogbo ìgbìyànjú àwọn aláṣẹ àti dá ìpàdé yìí dúró nírọ̀lẹ́ àná, àwọn kò mikàn nítorí ó jẹ́ ẹ̀tọ́ wọn àti ṣe àgbékalẹ̀ ìpàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ti rí ìyọ̀ǹda gbà láti ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Kaduna tí ó fi òpin sí àtìmọ́lé tí ó fẹ́rẹ̀ tó oṣù méjì, ṣùgbọ́n ilé-ẹjọ́ yìí sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú lórí ẹ̀sùn mìíràn sí ọjọ́ 21 oṣù kẹrin. Níbi ìdájọ́ òní ni adájọ́ Rilwan Aikawa ti gba ìyọ̀ǹda gómìnà àná lẹ́yìn atótónu láti ọ̀dọ̀ agbẹjọ́rò méjèèjì. Lẹ́yìn èyí ni ó pàṣẹ kí El-Rufai ṣì wà ní àkàtà àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ICPC títí yóò fi parí gbogbo gbèdéke bail conditions rẹ̀. Agbẹjọ́rò El-Rufai Àgbà-amòfin Olúwọlé Ìyàmú rọ ilé-ẹjọ́ kí ó gba ìyọ̀ǹda oníbàárà rẹ̀ nítorí èyí jẹ́ ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin àti wípé gómìnà àná walẹ̀ jìn ní Nàìjíríà kò sí ibi ó fẹ́ sálọ. Ṣùgbọ́n agbẹjọ́rò àjọ ICPC tako èyí bí ó ti ṣe àpẹẹrẹ wípé èyí lè dí ìwádìí tó ń lọ lọ́wọ́ bí wọ́n bá yọ̀ǹda rẹ̀. Adájọ́ padà gba ìyọ̀ǹda rẹ̀ pẹ̀lú gbèdéke tó nípọn, lára rẹ̀ ní $200 mílíọ̀nù, 200 million naira pẹ̀lú onídùúró méjì. Iye kan náà, onídùúró gbọ́dọ̀ jẹ́ ọba àti òṣìṣẹ́ ìjọba tí ìpele rẹ̀ kò dín sí ìkẹẹ̀dógún level 15 civil servant. Àwọn gbèdéke mìíràn ní àgbékalẹ̀ ìwé ilẹ̀ àti ìwé ìrìnnà sí ilé-ẹjọ́ kí ó sì yẹra àti sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn ilé-ẹjọ́ lójútáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ti ké sí àwọn àgbààgbà olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n má wọ inú òṣèlú bí ó ti ṣe ìkìlọ̀ wípé òun kì í ṣe olóṣèlú. Ọ̀rọ̀ yìí wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí àhesọ jẹ jáde wípé Olúbàdàn àti àwọn àgbààgbà olóṣèlú kan ní ìpínlẹ̀ ń gbèrò àti yọ gómìnà nípò, ṣùgbọ́n nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Olúbàdàn Adéọlá Olóko buọwọ́lù ni Olúbàdàn ti ṣe àpèjúwe àhesọ yìí ní èyí tí kìí ṣe òtítọ́. Nínú àtẹ̀jáde tí Olóko yọ̀ǹda fún akọ̀ròyìn lónìí ni ó ti ní Olúbàdàn kò ní agbára àti yọ gómìnà nípò. Ó fi kún un wípé ọba kò ní agbára àti yọ alága ìjọba ìbílẹ̀ abẹ́lẹ̀ǹtẹ̀ gómìnà. Ó wá ké sí ará ìlú kí wọ́n má wọ́ ọba wọ inú òṣèlú tí ó dọ̀tí dirty politics. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ènìyàn kò nílò àti jẹ́ gómìnà àná tàbí sínétọ̀ láti mọ̀ wípé ọba kò ní agbára àti yọ alága ìjọba ìbílẹ̀ nípò láì tíì sọ nípa gómìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Ìbẹ̀rùbojo ti bẹ́ sílẹ̀ ní Nàìjíríà lẹ́yìn tí fọ́nrán kan ṣe àfihàn akẹ́kọ̀ọ́ Ifásitì Jos Unijos níbi tí àwọn ajínigbé ti ń fi ìyà jẹ ẹ́ lẹ́yìn tí wọ́n jí i gbé. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, akẹ́kọ̀ọ́kùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní John Arum ni àwọn adàlúrú jí gbé ní ojúnà márosẹ̀ Kaduna sí Jos, ojúnà tí ìwà ìjínigbé ti wọ́pọ̀. Bí a ti gbọ́ wípé àwọn ajínigbé yìí ń béèrè fún ọgbọ̀n mílíọ̀nù náírà (30 million naira) kí ó tó lè gba ìyọ̀ǹda. Ìṣẹ̀lẹ̀ yìí gbọ̀nà àrà lẹ́yìn tí wọ́n ní àwọn ajínigbé gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ láti fi ṣe àkàálẹ̀ fídíò ibi wọ́n ti ń fi ìyà jẹ ẹ́, tí wọ́n sì fi ránṣẹ́ sí WhatsApp group kíláàsì rẹ̀ ní ilé-ìwé. Níbẹ̀ ni wọ́n ti rí bí akẹ́kọ̀ọ́ yìí ṣe ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí rẹ̀ bí wọ́n ti ń fi ìyà jẹ ẹ́. Akẹgbẹ́ rẹ̀ kan, Ezekima Asungba, fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tí ó fi ránṣẹ́ káàkiri. Ó ṣàlàyé wípé akẹgbẹ́ rẹ̀ Cosmate ni ẹni wọ́n jí gbé yìí jẹ́ àti wípé ó ṣeéṣe kí mọ̀lẹ́bí rẹ̀ má tíì mọ ipò tí ó wà. Èyí ti wá dá awuyewuye sílẹ̀ lórí ilẹ̀ ayélujára bí àwọn ọmọ orílẹ̀-èdè kan ṣe ń fi ẹ̀hónú wọn hàn lórí ìṣòro ààbò tó ń fojoojúmọ́ dìmẹ́rí sí i. Bákan náà ni àwọn mìíràn ké sí àwọn agbófinró kí wọ́n tètè gbé ìgbésẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.